Itu edo hia fefefe. Edo wabo kian o. Wabedene. Wabo wa. Wabisi. Wabemiya. Dege gberan wa. Dege mama. Dege munu wa kian se. Wasi agbonya koko. Nando izedo. Nando te don riso egbewo. Itie edo ya fefefe wa ya si koko. Edo ni rowa. Edo ni risi. Edo ni ra Australia. Edo ni ra America. Edo ni ra Germany. Edo ni ra Spain. Edo ni ra Austria. Edo ni ra UK. Edo ni ra Spain, Italy. Edo ni ra France. Walare o. Edo ni ra South Africa. Walare o. Edo ni ra Germany. Walare o. Edo ni ra Nigeria. Re Port Harcourt. Re Ibadan. Wahialare o. Wabokian o. Obasuyi Esosa. Obokian o. Don Edema. Obokian o. Bene Okogye. Obokian o. Obokian o. Etonbe yafe uwa Sophia Obaze. Obokian o. Vivian Ogie. Obokian o. Izogie. Osarimatiyan. Obokian Elizabeth. Obokian Joy Rian. Obokian. Festus Nobafo. Obokian. Osayuki Austin. Wakase dan Ọlọ́run fẹ́mi. Obokian o. Yan hiabo walare o sagi omosigo. Idage we o. Adage Noel. Ure. Izogie. Osaimatijan. Obokian. Koyo domo owimen domo we domo o. Otawaye odo. Debo nwaye no na ota. Debo nwaye no na ota. Wotawaye odo. Wo bota. Oba van we din awo. Debo nwaye we gbon la dan dege. Debo nwaye na mi ota no Nigeria no a. Nigeria we ye a. O gava ma ye din awo. O ma kerio. O ma kerio. Vini ma uno de. Ima hia bi na go da o na. Ma no ama se wo runda ebe na ni viola dia ni gbe na vinji. Oye be na e kaka bo ma wodo. Iwo nu wa we ge. Vini agme na ri ma na otue ni mane do tue. Otue ni mane do tue. Ai ka ye otue ya fe so ne. Akedo la otue oge unie no vakiri. Salba no pase yo ni mano mekina manima o. Isa. Gwege eviniri la diana udega ya. Ogi wati ewodoa. Ogi wati ewodoa. Omangi wati. Ogwati obaga to okpe. Ogwati amu dato. Wa wani me wa he ntaya. Ebe di mu na ogwati a to mu dato. Ona pa ma ko ni. Elizabeth, what do you want yo? Izogia, you want yo? Ebe na ni die me na ogwati a mu dato. Ọba ga-atọ okpe ise
Odege bi na ya gbon he. Iwe ni ya yo ni suwon erunda manibun ma de gbon se ye. Obota wodo izogi obota. Ọba ra tọ ọpẹ ise. Eva ni bun awa gbon yan we. Wọ́n máa clear. Okay. Na suru pasiko ege. Na suru pasiko ege do ra clear. Okay. Ọba ra tọ ọpẹ ise. Emeso agbon yan wa agbon kugbe. Ọba ra tọ ọpẹ ya wa agbon kugbe. There is nothing like ọba ra tọ ọpẹ wa agbon kugbe. Ọba ra tọ ọpẹ emunguga no ọba ra tọ ọpẹ udaga okay we na turn ọba ra tọ ọpẹ emunguga no udaga abe ye ebi mi ne kere gbon obi aye we na ọba ra tọ ọpẹ we daga Ogi watia ọba ra tọ ọpẹ Ogi watia wọ́n ke na pa wa gbon so ẹ̀mí hàn ore wa ọba ra tọ ọpẹ ẹ̀mí hàn ore wa okay nu we gbe na ni o ma gba o ma gba ye izogie ma me nu gbe na ni ọba ra tọ ọpẹ ọmagba. All right. Ẹ̀mí hàn náà ẹ̀fì àfọ̀ àbọ̀ yeye nugbani náà wẹ̀ tí ọ̀rì there's no benin Edo word like T-O-R. There is no Edo word like T-O-R. It's T aswevi ye ọ òtótọ̀ swevi ye òtótọ̀ ọpẹ ọba ra tọ ọpẹ bẹ̀rẹ̀ yà aswebi yọ òtótọ̀ ọba ra tọ ọpẹ ọdún màbẹ̀rẹ̀ ọ̀hún bí manedo ya tú ọ̀mà ahẹ́ bí manedo ya tú ọ̀mà ahẹ́ bẹ́ẹ̀ni mà ya tú ọ̀mà ahẹ́ ọ̀yẹ̀ kọ́ kí kí ọ̀pá manedo mà tú ọ̀mà kọ́ uwe kọ́ èrí mà ya tú ọ̀mà kọ́ ọ̀nà kọ́ uwe ihe ọ̀nà tú yẹ anú ẹ̀vá ọ̀ọ́dí òhun tú ẹ̀nọ́wọ̀n náà díẹ̀ wẹ̀ uwe kó yọ kí òyí ọ̀ kó yọ bẹ́gẹ̀ yà kó yọ èdè yàtọ̀ ẹ̀nọ́wọ̀n èdè yàtọ̀ arún ẹ̀vá kó yọ wẹ̀tí rí wà báyìí wẹ̀ wà kó yọ èrí mà yàtọ̀ ẹ̀nọ́wọ̀n èrí mà yàtọ̀ arún ẹ̀vá kọ́ ọ́ni arún ọ̀pá kọ́ ọ́ni orún ọ̀pá kó yọ ọ́ni arún ẹ̀vá ọ̀gbẹ̀nso ẹ̀nọ́wọ̀n kó yọ àátọ̀ ẹ̀nọ́wọ̀n àátọ̀ ẹ̀kọ́ ọ̀wẹ̀ kó yọ wàhẹ́ ètò ẹ̀nọ́wọ̀n nù olùrí ọgọ́ náà uwẹ̀ dọ́mọ ọbụta ọbụkịa o ọwọ́ ọbụta ọbụkịa o dọ́mọ dọ́mọ èrè àtò ẹ̀nọ́wọ̀n dẹ́yìn ìfànà wà dọ́mọ dẹ́yìn àrùn ìfànà ọ̀ráyè wà dọ́mọ ọbẹ̀rẹ̀ rẹ̀ wà dọ́mọ orí ẹ̀ha wà dọ́mọ ayàtò ẹ̀nọ́wọ̀n ọ̀bọ̀ ìfà ayàtò ẹ̀nọ́wọ̀n ọ̀bọ̀ o ayàtò ẹ̀nọ́wọ̀n ọ̀bọ̀ vèva ẹ̀yẹ́ náà o wàhọ́ à ọ̀bọ̀ vèva ayàtò ẹ̀nọ́wọ̀n ọ̀bọ̀ dọ́mọ wà dọ́mọ
dọ́mọ̀sà ọdún ọ̀pá wẹ̀ dọ́mọ̀sà ọbaṣuyì wọ́gbọ́n ni à dọ́mọ̀sà ebo ẹ̀wẹ̀rí ẹ̀bàdó àìsè ebo bàdó dọ́mọ̀ ẹ̀sà ayà ẹ̀ka èpà dọ́mọ̀ ebo nìbẹ̀kí o èpà ọ̀ni French ni kì í French èpà eno wine domo du orun ri eni no wine ba eno wine domo then obekin do we no ma yan tu o ma ni ma gba ihe gbe ke wa ma na obo kan o we obo we gbere ya o ma na obo kan obo we dega iwa no uwe bo we ìwà uwe ebe owie wori oyo to pa ato no wan aka me no wan we bo we o uwe o bo we baba o no wan o bo we mama bo tu abe baba ke ba bi ye o bo we edo wa o mana do ma tu no wan edion wa o bo we wa kan tu edion wa kan de guetoi udo tu ela wa enu watwe ela ukunu watwe ma so ni raban so ni na ha so ni do bi ela ukunu watwe gbega obo wiye de avano uwe oba van de avaye oba van oni bavan ogi we vai tu na oba van iwo ma ha mo boto e ri o iwo ma oba van degota no uwe obota degota no uwe obota baba obota Vivian idege ewu to me obota ọbaṣu yẹ fọsà wé ẹ má ta náà o ọbọta good evening uma ìwé o èmọ̀nìdáde wa máa yá ẹ ọbọta good evening ọmọnà kehede máa yí tó ẹ àìwé ọbọkìá no ya kehede ọbọkìá obi o ki I ani ọbọkìá ugbo kede o ewu won kede o ekio kede o we ọbọkìá obi o ki I ani obi o ki I ani ọbọkìá bega ọmọnà kehede ọyẹ tu ọmọnà rowa we ọbọ wa ọni ọmọnà kehede ọtù ọmọnà rowa ọwẹ ọbọ wa ubẹgẹ ọbi o we are ọbọ wa ọbi o we are ọbọ wa ọni ọmọnà kehede wà kí ìwúnadé ọmọnà rowa wíyà ọbọ wa. Dega ma yan pa ari ehe o yan pa ari oe uwe okin azekpe ubega okin azekpe o wa no ri oe eri ma ya to o okin azekpe ubega okin I ani zi ekpi oki I ani zi ekpi oki azekpe oni o ma no ri ehe no nla dia owa alaga we winu ebi no ru oyewe uwe so bega bega u ri u si o
uri u si e urese uri o ba e yo na ri ni urese o ìwà mi e ma so yan gbon wese yan we u wi si e o eni edo yeye wi w urese uri u si e urese wese o isokan ọmọ àwọn ìná òórùn tó èkè ọ̀nà àwọn ìná wúwẹ̀ ọbẹ̀ bàrú yọ ní kàmá wẹ ìwúnanà òun náà ọwọ́ ẹ̀ ṣe ọbẹ̀ bàrú ọbí èyí rí à rí ù ọbẹ̀ bàrú òdẹ́gẹ̀ rí màá yàtọ̀ ọ̀nà òun náà o ọbẹ̀ bàrú bí àwọn yẹn ìpà ọ̀nà ìwà kú ẹ̀ yẹn ìmì ègbé wúkà mọ̀ wá ní wẹ ọkìn akú ẹ̀ ọ̀nà ìwà kú ẹ̀ yẹn ìmì ègbé ọkìn akú ẹ̀ òbẹ̀rẹ̀ ẹ̀ ọkìn akú ẹ̀ ọkìn yìí àní kí u ẹ̀ ọkìn akú ẹ̀ ọkìn yìí àní kí u ẹ̀ ọkìá kwẹ dẹ́rẹ́ ẹ̀dẹ́mu nẹ ọ̀tún ẹ̀dọ́tù ọ̀kìá ìpá ó rún ọpá gbẹ ọgbọ́n ẹbáṣu yìí wọ́gbọ́n náà òwe òru ẹ̀ṣẹ̀ ọ̀mágbá yéèyé òru ẹ̀ṣẹ̀ wẹ̀gbẹ́ náà òru ẹ̀ṣẹ̀ urese daga uri si e urese uru bedun gbon ba ma gba o ede ya gbon uri si e urese very good o ma yan pa urese o oni ma gba o obasu yi wogbon a urese urese ẹgbùn wẹsẹ o urese uri si e urese ẹgbùn wẹsẹ uwẹsẹ wẹgbẹ náà uwẹsẹ ẹẹdọ urese ọdẹgẹ mani bí wà bẹbí kú wà lọ bẹbá o ọkì òwúẹ good night ọkì òwúẹ kò ọdẹgẹ yìí ọkì òwúẹ ọkì yìí ní òwú ìẹ ọkì òwúẹ ọdẹgẹ yìí wẹsẹ o ọmọ àárín èhè wọn náà kà máa wẹ farewell safe trip safe journey wọ́n ní màtí ẹ̀ uri rere uri wọ́n ní ekedonrie sábà náà sùdọ̀wọ́ fún ẹgbẹ́ o uri rere very good eri manedo ya etu ọma o maka ari ebaye ana kpobo na ari ema o ari ize ebaye ke ba na rie ora ri ona ọma no di ọma ha we kada ọma no di ọma ha we kada o kwa na okwo no di ọma ha we kada udaga ki adi kada eri ma ya to hey thank you sir oh kada dere onaga edi onwa no ki on man we tin tu egba ba we kada dere ya eva no uwe yan kada udaga ya kada
do no ba no we kada do no e ba re ba we kada ka ga ai oni we hin ga to o uwe baba kada uwe yeye kada umi o okay oni mahia ke pia ke ri ku ibi ku ne bieka no ma enwa ya we kada ìpẹ́ àyàfẹ́ kìdán wọn kìdán máa wọn máa tó ìkádà ọ̀dẹ́gẹ̀ yà ìhùwò náà wọn ìhùwò náà yí ìbí ẹ̀ka ok wẹ́sẹ̀ owó ní tẹ́mu alright ìhùwò náà wọn náà yí ìbí ẹ̀ka ọ ní ọ̀tún ẹ̀rẹ́gì gbó ẹ̀ Iko no wan na ibieka eragi gbo ubega ya eragi gbo eri ri bi u eragi gbo ubega eragi gbo ri ko ni wan ya to o ma o eragi gbo ebi na ya irun na o owegere eragi gbo ba evinu yo bo o Rundai baba o gbugbo iyeye o lewaye aga tuyan amewe na ya tuyan he eregi gbo evinu yobo o eregi gbo eri ri gbi u eregi gbo ubega eregi gbo o ona atu oma kada ona tu eregi gbo Bagita mo wani he awa mi no e wa tu wa na wa pa ba re ria ma we do ya tu wa no tu wa he o no di gwe tu wa kada na we di gwe tu wa eregi gbo wi mana do ya ku ni he te ti tamame gbon la dia ni de re mana do ma ya ku ni he we ni ma ya ku ni o we de ko fun ọgbẹ́sọ̀ wẹ́ àẹ́mẹ̀gbè ọjọ́ ní káwẹ́ wà ìrìfù ẹgbẹ́ o ọrí màwọn ẹgbẹ́ o àẹ́mẹ̀gbè èrí mànẹ́dù yá kún ẹni ẹ̀ ọ̀rá náà dìgbò ẹ̀tù ìmà kádà ẹ̀rẹ́ gbogbo ẹ̀ omi ọ̀hán ọ̀rọ̀ àpapọ̀ wá ọ̀rì èhé máa ń kà máa wẹ̀ ọ̀kíẹ́ dẹ́ ìhìá ọ̀nìdìí máa àmà ẹ̀ rọ adọ́ ara kù ẹ̀ dọ́ ara ya kù àmà ẹ̀ dẹ̀nà ewèrè gbéde àkà máa wẹ̀ ọ̀kíẹ́ dẹ́ ìhìá ọ̀kí ẹ̀ ní dí ẹ̀ hí à ọ̀kíẹ́ dẹ́ ha okay dehia edehia ti agbena gbon deha aweti aberi o deha okay dehia do bi on aberi maya to o do no nota o no ta do no ro we no o ta do no ni maya to o bo we mana do iwo ma wa ya to o bo we Oru pa de wan yo edema de wan yo ba ya tu ihu ma he bo wi ba su yi de wan yo ba ya tu o ma he ihu ma he ba van gbon la dia ba ya tu ihu ma he ba van gbon la dia ni dere o ba ze ma ya tu ọba hẹbọ ọdí ehe abówìẹ òtáàṣe òtáàṣe ọdún pàwẹ lámògùn òtáàṣe òṣùpọn màmá ẹsẹ bá ukùnùwàtú ẹ nìkín ukùnùwàtú ẹ ọyì lámògùn ọba sùn yìí ọba àvàn òtáàṣe Imaya tu wana nwina he ona nwina ni wa ma ba ya tu he manedo ona we wikewi ma ya tu he
la mosun baba o la ba e dio ni ama ese ba e de ma wogun la dia ama ese ba o e pegbe maybe ke ya ko ye pa iku ne do andore tuwe uku wu wa ma tuwe obo wi obava obota don wa awe domu de yan iva no awe wa domu ari ba ene ibi eka ke bi ipe ayan we kada de ye buwa we kada iku etu kada o iku ewe ere igbo ma se ba ni o ba ze ma se kudukana la mosu oni okune nuwatwe be gbowa enikin mama se ba ni edene ore bebe ni na tie edokpa makin those are one who ya gwa lo be uta se o we kada bukpe iku be tu e kada bukpe we se o dan to ni la dia o esosa iku be tu e kada bukpe e won ta gele don kada bukpe uye ma ere ma te yere kada oni ore wa kankan iku be tu e kada bukpe ya we tu e eregi igbo e won ta wa no we se uyo salobwa be obe ba u na we o wa no win na ba ito he obe ba u urie oba umari oba e ma o umari oba oye we na tu ihu oma o be ba u o bi ari u obe ba u ari oba o hope ogbon ala dia ọmọ ebungbe eni won ni ni agbe o obe ba o Friday run se ko yo obokian ọmọ ebungbe ọ̀rẹ́ mi ye mi ko yo obota o òkúta edoma ni mo se obokian de bo waye ejemni waye James asamota obokian o edo waye edo ye we Sudan de oh Sophia baze oh kada bukpe okay on pa na tapa owe wo kada bukpe kada onyo ara danu baba kin o yeye kin o ara danu nuna di le ba ni ma wa danu bukpe onyo ba na ari ba unu ya dio unu na o pe o ari yan wa bukpe we ze la lu mo me god yan o be bukpe yo pai we la lo o pai we la lo be o pai mebe osaga obokian o koyo onyo bukpe eke ere yi gbe okay o ma gba fo ere yi gbo gbi u ere yi gbo ere onyo you your enemy cannot kill you for what you have done daga ya okay your enemy cannot kill you, cannot beat you for what you have done. All right. Okay, Valeda Williams. You are welcome, madam. You are welcome. Okay, daga okay, eregi uro edi ufwa. Good evening. Chris Edosawa. Abuja we here. Okay. Okay, correct. Say we say Abuja aba eti edi Abuja eya yi ma toli ne boge na ahwe ma so atwe uku de dan doge twe uku nu wetwe ma iso so wata ne baba na mama yese ba
Emi wari YouTube no ya pion subscribe ya pion ima make na seti an we na o YouTube ya subscribe azigo yo ye o wa yo bokan o we ka we bai sabadon ki ma ya bai o ise wa we se o Austin Mega we se oba ti di demu dia we se obokian o Handy Izwa obokian o Pius Ohomba David where you are Port Harcourt Maria Imafidon Idagowe o Handy Izwa Idagowe Izogia Idagowe Anikina Olagunji Wale Moses you are welcome sir Charles ere Romo Mene Obokian o Darlington Riggs Obon ede Obokian Kawere Dadio Idagowe Darlington oh yes Presley Gagi Frank Abiola thank you are welcome my brother Vera Osarugwe Izeyamu Obiogi Uama Obasoa Gozi Uama God bless you okay Austin Mega good evening Vivian Ogi Obota Koyo okay Gagi Obokian daga Prince White Obokian wa mawagbon Hendrix Gold wa mawagbon Hope omo Bungbe Sunday Ebi Abeki hey Sunday Ebi Abeki I greet you I see you there Ebi Abeki Magbaye Suku Ororope that's my classmate in Ororope that is so good if he's calling from Warri, Nigeria okay Osage Yobo Obokian I see you there Jerry Ogbede I see you Vivian Ogi I see you praise Olajede oh wonderful Otahen Omonyewense Obonyi wonderful Smart Edosa you are welcome Maria Imafidon you are welcome praise Olajede you are welcome Smart Edosa Justice Adams Gallant Odunga good Frank Igebo welcome brother Otahen Omonyewense Obonyi welcome Abies Ifeoma hey thank you for coming okay akwa mahiansu atu Lamogu oha precious osahon akwa mahiansu atu Lamogu ke labieze oha owama o emiamia o etu salobua obava okay Lamosu obowie okay obava okay kada bukpe o obo o waya weso ari YouTube no ya pion o ni ma make na